Àṣírí epo ní 1,000 plus báyìí àbí tó bá di next month ìyẹn October sí November ṣé òun lóṣù kọkànlá ẹgbọ́ epo yẹn ó di 1,500. So that the price of oil is not raised. Ẹ tún Let gbọ́ us pray. tó bá wà December to January yóò di 2,000. So that the price will not increase more than the way it is. Ṣùgbọ́n ẹ gbọ́ But listen to me. ẹni bá ń pariwo pé wọ́n ń dínwó epo sẹ́yìn irọ́ ni o gbogbo ayé ẹ gbọ́ mi ní òní. All the universe, you listen to me. Níbikíbi tí ẹ bá ti ń wò mí. And whenever you are viewing me. Èyí ni ọ̀rọ̀ Olúwa fún Nàìjíríà. This is the word of God for this nation. Mi ò mọ ohun tí ẹnikẹ́ni ti lè sọ, mi ò sì fẹ́ gbọ́. I don't want to know whatever anybody have spoken before this time. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa o. Listen to the word of God. Ọlọ́run mọ̀ sí wàhálà tó wà ní orílẹ̀-èdè yìí. God is aware of the situation of this country. Tí ẹ bá bi mí pé mo ní kí ló bí wàhálà orílẹ̀-èdè yìí? If you ask me the cause of the crisis in this nation. Àti kí ni ọ̀nà àbáyọ? And the way out. Ẹ jẹ́ n kọ́kọ́ dá gbogbo wa lóhùn pé. Let me attend the question by saying. Ọlọ́run mọ̀ sí wàhálà tí ń lọ lórílẹ̀-èdè yìí lọ́wọ́lọ́wọ́. God is aware of the prevailing situation in the country. Ìjọba tó bọ́ sọ́wọ́ Tinubu Ọlọ́run mọ̀ sí. And the government by Tinubu, God is aware of it. Wàhálà tí à ń bá yí Ọlọ́run mọ̀ sí. The problem, the crisis we are passing through, God is also aware of it. À ń gbé nípa à ń jani lólè. Kidnapping, stealing, Ọlọ́run mọ̀ sí. bandits, God knows about it. Hallelujah. Hallelujah. Bí Ọlọ́run ò bá mọ̀ sí. If God did not have hand in it, Kò ní lágbára tó bí eléyìí. it wouldn't have been severe the way it is. Ẹ gbọ́ mi dáadáa. And listen to me attentively. Bí a bá wá fẹ́ kí ìṣòro Nàìjíríà ò dáwọ́ dúró. And if you want the crisis to stop, tí a bá fẹ́ kí wàhálà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí ó dáwọ́ dúró. if you want the prevailing situation to cease, kò sí ẹni tọ̀hún ní orílẹ̀-èdè yìí tó lè dá dúró. there is nobody in this nation that can stop it. torí àwọn kan ló mọ̀ nípa rẹ̀. Because they are not aware of it. ẹnikẹ́ni ò lè ti orílẹ̀-èdè kejì wá láti wá dá dúró. And nobody can come from other nations to stop it. torí pé kí ni wọn ò mọ àtiwá wàhálà yìí. Because they did not know the cause of the problem. àwa gangan orílẹ̀-èdè yìí ni wàhálà ara wa fúnra wa. We Nigerians are the cause of our problems. Ọlọ́run ò kọ̀yìn sí Nàìjíríà. God is not against us. ó ń wò wá. He is looking on us. gbogbo ohun tí à ń ṣe. On all what we are doing. ṣé ẹ rí ẹ̀yin ọmọ Ọlọ́run? Children of God. Bí a bá fẹ́ bọ́ kúrò nínú wàhálà orílẹ̀-èdè yìí. If we want to be delivered from this crisis. Ẹ sọ fún gbogbo àwọn wòlíì pátá. Tell all the prophets. Àtọ́nísọkúsọ àtẹ̀yìn tó ń sọ̀rọ̀ dáadáa. The first ones are the ones that are saying the truth. Àwọn tí ń lọ sùn sórí òkè àtàwọn tí ń sùn sínú ijù. Those who are in the desert, those who are in the wilderness, those who are on the mountain. Ẹ jẹ́ kó bẹ Ọlọ́run fún orílẹ̀-èdè yìí. Let them appeal for us. Kó bẹ Ọlọ́run pé kó dárí ẹ̀ṣẹ̀ jì orílẹ̀-èdè yìí. That the Lord should forgive the sin of the nation. Nígbà tí Olúwa tẹnu mi sọ ní ọjọ́ sí pé. When the Lord told me the other time. Tinubu ò ní nǹkan ṣe ní ipò ààrẹ. Never have anything good to do for this nation. Àwọn ènìyàn ké nígbà náà wọ́n ní tí mo sọ ò dáa. People were accusing me then that what I said was bad. Ohun tí Olúwa sọ fún mi ni mo sọ. It was what God told me that I relayed to you. Ṣùgbọ́n àwọn èèyàn gbà mí sódì. But people mistakenly. Ẹ gbọ́ mi dáadáa. Listen to me attentively. Mo tún tún wí lónìí. I'm repeating it today. Tinubu ò ní kankan ṣe nípò ààrẹ. The president will not have anything good to do for this nation. Mi ò fi bú Tinubu. I'm not accusing him. I'm not abusing him. Kìí ṣọ̀tá mi. He is not my enemy. Ẹ gbọ́ kìí ṣe ọ̀rẹ́ mi pàápàá. He's neither my friend. Ṣùgbọ́n ẹ gbọ́. But listen. Lílọ tó fẹ́ lọ síbẹ̀. Ohun tí ó yé mi nígbà náà ni pé kò lè rí ohunkóhun ṣe. What I knew then, he will not be able to achieve anything. Ìdí ni pé
ohun tó rò pé òun fẹ́ lọ túnṣe. Because what he wanted to repair Ó ti bàjẹ́ ṣáájú ìjọba Shehu Shagari. have not been in place even since the time of Shehu Shagari. Lẹ́yìn ìjọba Shehu Shagari ó tún bàjẹ́ sí And ni. after that, things became worse and worse. Ẹ̀ṣẹ̀ yẹn pọ̀ sí ni. And the sin multiplies. À ń lòdì sí Ọlọ́run sí ni. We negate God even further. Ìgbà tí Ọbásanjọ́ máa ṣe nígbà tiẹ̀. When Obasanjo was there as the president, Òun náà tún ṣe Festac 77. he also had stage Festac 77. Ẹ gbọ́ mi ẹ̀yin ọmọ Ọlọ́run. Listen to me, children of God. Orílẹ̀-èdè Ọlọ́run ní Nàìjíríà. This nation is of the Lord. A lè ṣe ká mọ́ jìyà rẹ̀. We cannot sin and go scot-free. Gbogbo tó ṣẹlẹ̀ ìyà ẹ̀ṣẹ̀ wa là ń jẹ. What is happening to us is because of the Ẹ jẹ́ things kí we gbogbo have ọmọ Ọlọ́run committed. pátá àwọn ìránṣẹ́ Ọlọ́run tó tọ́. Let all the ministers of God Kó pa ẹ̀mí pa èrò pa ìfẹ́ pọ̀ ká gbàdúrà. K'Olúwa dárí ẹ̀ṣẹ̀ jì orílẹ̀-èdè yìí. all the prophets, the pastors should cooperate to pray for the forgiveness of the sins of the nation. Kí gbogbo ẹ̀yin ìjọ Ọlọ́run náà ṣe bẹ́ẹ̀. And all the church of the Lord should do likewise. Bí a bá kọ̀ láti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. If we fail to ask for forgiveness of sin, Ẹ gbọ́ mi dáadáa. listen to me. Bí a kò jù bẹ́ẹ̀ lọ bá a pariwo jù bẹ́ẹ̀ lọ bá a kéwòrán jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run ò ní dáhùn. We groan, we shout more than that, God will never listen to us. Àfi tí a bá tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ orílẹ̀-èdè yìí. Except we ask for forgiveness for the nation. Àwọn tí ń dápẹ́ ẹ̀ṣẹ̀ orílẹ̀-èdè yìí wọn ò tí ì jáwọ́. Ìyẹn ò dẹ̀ gbọ́dọ̀ dí àwa lọ́wọ́ láti wá òdodo orílẹ̀-èdè yìí. Those who are adding to the sins of the nation continues, and we must not fail in asking for the forgiveness of the sin of the nation. Mo tún tún wí fún ẹ̀yin ọmọ Ọlọ́run. I'm repeating it once again. Ohun tí Tinubu gbàgbọ́ pé òun ó ṣe àtúnṣe rẹ̀ ó ti bàjẹ́ kó tó di kó wọnú òṣèlú gan. It will correct, have not been in place even before he joined the politics. Èròǹgbà ẹ̀ ni pé òun túnṣe He tó bá intended tàsìkò to tòun. do the right thing when it was his own time. Ló ti ń wọ́nà àti dé ipò ààrẹ kìí ṣe lọ́dún yìí kìí ṣe lẹ́ẹ̀dúta kìí ṣe nígbà ayé Jonathan no ó ti pẹ́. He had wanted to be the president for long. Gbogbo sójà tó ṣèjọba kò sẹ́yìn ní Tinubu. And all the military that were in politics. Ó fojú sọ́nà. And he has been looking on. Ìgbà tí ó kàn ó tó ó tu ohun tí wọ́n bàjẹ́ ṣe. That will correct all those things that have not been in order. Ṣùgbọ́n ó ti bàjẹ́ kọjá àlà. But it is too late. Ìyà ẹ̀ la wá ń jẹ yìí. And we are suffering for it. Ẹ jẹ́ kí gbogbo ẹni Ọlọ́run pátá, ọmọ Ọlọ́run pátá. All the children of God, ọ̀dọ́ all Ọlọ́run pátá. righteous people, Ẹ̀yin àgbààgbà Ọlọ́run pátá nínú iṣẹ́ ìránṣẹ́. ones, Ẹ dẹ́kun ìsọtẹ́lẹ̀ tí ò ní túmọ̀ lọ́tún lósì níwájú lẹ́yìn. stop false prophecy about the nation. Ẹ dẹ́kun ìsọtẹ́lẹ̀ èébú àti ọ̀rọ̀ òdì. And stop negative comments and commentaries. Ẹ jẹ́ pa ẹ̀mí pọ̀ tọrọ ìdáríjì Let ẹ̀ṣẹ̀ fún all orílẹ̀-èdè God yìí. cooperate and ask for the forgiveness of the sins of this Tí nation. a bá lè ṣe bẹ́ẹ̀. And if we can do that, Now, lẹ́yìn ìdáríjì ẹ̀ṣẹ̀ yẹn, after the forgiveness of the sin, mo gbà pé Ọlọ́run yóò gbọ́. I believe the Lord will oblige to Torí our kí ni? request. How? Ìyà yìí ti tó. The punishment, the suffering is enough. Wàhálà yìí ti tó. The Kí ni crisis àdúrà is tá a máa enough. gbà? And what is the point of prayer? Ṣé a rí Olúwa tó mọ̀ sí wàhálà orílẹ̀-èdè yìí? God that knew about the problem of the nation, Ó ti pèsè olùrànlọ́wọ́ orílẹ̀-èdè kúrò nínú ìdààmú. He has provided the deliverer of the nation from problems. Mi ò mọ̀ o. I don't know that Ẹ mójú person. sí mi gbọ́, mi ò mọ̀ o. Don't misquote me. I don't Ṣùgbọ́n know the gbọ́. person. But listen, Ọlọ́run tó mọ̀ sí ìyà Ísírẹ́lì ní Egypt. God that knew about the punishment of the Israelites in Oh, the no. land of Egypt, Ó lóye ọdún tó pinnu pé ó máa wà ń bẹ̀ irinwó ló pè. He has determined that they will spend 400 years in Egypt. Ìgbà tí àsìkò tó, When it was time, ó pèsè olùrànlọ́wọ́ fúnra rẹ̀. He provided a deliverer for them. Ṣé a rí olùrànlọ́wọ́ tọ́lọ́run pèsè? And the deliverer that He provided, Ọlọ́run náà ló ran olùrànlọ́wọ́ yẹn lọ́wọ́. and he himself helped the deliverer Láti mú Ísírẹ́lì jáde kúrò ní oko ẹrú. to lead Israelites out of their captivity. Ìdí nìyẹn gbogbo ẹni tí Ọlọ́run fi fún láti gbọ́rọ̀ sí ohùn Olúwa lẹ́nu mi pé kí a tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ fún orílẹ̀-èdè yìí. Ìdí nìyẹn tẹ́ fi gbọ́dọ̀ gbàdúrà yẹn pé k'Olúwa ran olùrànlọ́wọ́ tí ó yọ wá kúrò nínú kíni nínú wàhálà yìí k'Olúwa ràn lọ́wọ́.
that the Lord should support the deliverer of the nation out of these casualties. Kó dẹ̀ lè láre. He should hasten him up. Kó àwọn olùrànlọ́wọ́ tó lọ́wọ́ fẹ́ lò fún àkóyọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú wàhálà yìí. Wanted to use for the deliverance of this nation, the Ṣé Lord Ọlọ́run should ti help mọ̀? them, which he foreknew. Kọ́lọ́run ràn wọ́n lọ́wọ́. The Lord should help them. Kókó àdúrà gan nìyẹn o. The Lord should help them. That is the cogent point. Kó lé wọn láre. Hasten them, Kó fi agbára fún wọn empower them láti fòpin sí wàhálà orílẹ̀-èdè to yìí. put a stop to the problem, the crisis of this nation. Ẹjọ́ ẹ̀ tún gbọ́ lẹ́ẹ̀kan sí. Listen to the prayer point once again. Àsìkò tó tí Ọlọ́run fẹ́ yọ orílẹ̀-èdè kúrò nínú wàhálà yìí. It is time the Lord wants to deliver the nation from this Kò problem. sí ohun tí ìjọba fẹ́ ṣe láti yọ wá kúrò nínú wàhálà yìí. There is nothing that the government can do to deliver us from the Orílẹ̀-èdè mi problem. ò sì lè wá. And no nation can help us. Ṣùgbọ́n ẹ gbóhùn sókè ẹ bí Ọlọ́run. But let us raise our voice in prayers and appeal to Ẹ God. gbàdúrà yìí ní kọ̀kọ̀ ẹ gbà ní gbangba. Pray secretly, pray Ẹ gbà ní publicly, ojúlé dójúlé. pray each household. K'Olúwa dárí ẹ̀ṣẹ̀ Nàìjíríà The jì. Lord should forgive the sins of this nation. Àwọn tó dẹ̀ṣẹ̀ ti bá wàhálà náà. Those who have sinned have gone with the problem. Àwa tó dá àwa tí wàhálà bá tó dé And bá àwọn là. those who are alive are the one encountering the problem. Kí Olúwa wá ran ẹni tó ti pèsè And the Lord should help the person he láti has ran orílẹ̀-èdè provided yìí lọ́wọ́ to help the nation. láti mú wa kúrò nínú wàhálà. Take us, to remove us, Kí and save Ọlọ́run us ràn án lọ́wọ́. from these casualties, crises, Kí ni mo ní kí problems. Ọlọ́run ó ṣe? The Lord should help him. Kó lè The Lord láre. should help him. Haste him, Kó fi agbára fún. empower him, Kó mí sí. inspire unto him, Kó gba ogun jà fún. and intercede on his Kó behalf, gba ogun ṣẹ́ fún. and conquer on his behalf, Kó orílẹ̀-èdè lè kúrò nínú so ìnira. that the nation might leave this position of Ṣé ẹ rí suffering. tí a bá kọ̀ tá a bá ṣe bẹ́ẹ̀? If you fail to do that, A ṣe bẹ̀rẹ̀ wàhálà ni o. the problem have just started. Àwọn èèyàn sọ pé Dangote ti dá rìfáínárì sílẹ̀ ní Nàìjíríà. Dangote ò dá rìfáínárì torí kí ara lè tu Nàìjíríà o. He did not do that so that we might have comfort. Owó tiẹ̀ ló fẹ́ fi rìfáínárì ṣe. It was his own business that he's making. Kì í ṣe Nàìjíríà nìkan ni ó ti mú lọ́mọ ta epo fún o. And he's not selling the oil to the nation alone. Gbogbo ilẹ̀ aláwọ̀ dúdú pátá ni wọ́n máa ta fún. He's selling it to all African Àti àwọn countries ìlú míì. and some other countries of the world. Owó tiẹ̀ ló ń ṣe. He's just trading. Bó dálé epo ilé rìfáínárì sílẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Kò ní kí ara ó tu Nàìjíríà o. And his own refinery will never bring comfort Ẹ wá gbọ́ mi dáadáa. because it's business. Ẹ wá Now gbọ́ mi listen to kẹ́ ẹ me tún mi gbọ́ attentively. dáadáa. Listen to me attentively. Tí a bá kọ̀ tá a bá múra sí àdúrà yìí, If you fail to pray, a sì ń repo ní 1,000 plus báyìí, àbí? Tó bá di next month, ìyẹn October sí November, ṣé òun lóṣù kọkànlá? Ẹ gbọ́ epo yẹn ó di 1,500. so that the price of oil is not raised. Ẹ tún Let gbọ́. us pray. Tó Let bá us wá pray. December to January, yóò di 2,000. So that the price will not increase more than the way it is. Ṣùgbọ́n ẹ gbọ́. But And listen to me. Ẹni bá ń pariwo pé wọ́n ń dínwó epo sẹ́yìn. Irọ́ ni o. If you think that the price of oil will be reduced, is all a lie. Tí n bá ń pè ọ́ pé jájọ gbàdúrà fún orílẹ̀-èdè yìí. And when you are invited to pray for the nation, N tó dáa ni mò ń pè ọ́ sí. I'm inviting you to good things. Ẹ jẹ́ àjọ képe Ọlọ́run yóò gbọ́. Let's appeal to God all together and the Lord will listen to Kó us. dárí ẹ̀ṣẹ̀ jì wá. He should forgive us our sin, Kó ṣàánú orílẹ̀-èdè yìí. have mercy, pity on this nation. Yes. Àwọn tó ti pèsè láti ran orílẹ̀-èdè lọ́wọ́ kúrò nínú ìdààmú yìí. And those people he has provided to deliver the nation from this mess, Kó ràn wọ́n lọ́wọ́. he should help them, Fi agbára fún wọn. empower them, Táwọn kankan haste them up, lé wọn láré. and make it quick, Fún láti ṣe àkóyọ orílẹ̀-èdè so kúrò that ní they wàhálà. will save the nation from this Òun ló mess. pèsè wọn. He has provided them. Wàhálà tí a ń jarí yìí ó ti tó lójú Ọlọ́run. And the mess is enough. Ìgbà tí Ísírẹ́lì kùn When the Israelites murmured, ni Ọlọ́run gbóhùn wọn o. God heard them. Kíkùn wọn dẹ̀rẹ́ wọ́n fi ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ni. And they had been asking for forgiveness inwardly. Ẹ̀ṣẹ̀ bàbá wọn Abraham ni wọ́n dẹ̀ ń jìyà rẹ̀. And they suffered because of the sins of their forefathers. Nàìjíríà Nigerians, àwọn náà ń jìyà ẹ̀ṣẹ̀ Awólọ́wọ̀
We are suffering Àsìkò for the sins of our forefathers also, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. and some other leaders of old. Ohun tí wọ́n mọ làwọn olóṣèlú tí wọ́n ń bá òun náà mọ̀ lé. What they make was what the new politicians are building upon. Àwọn wá mọ ní mọ̀kúmọ̀ tí ò dáa. And they were treating us badly. Nípa bẹ́ẹ̀, Therefore, abára wa bí tá abára wa yìí. our power has been exhausted. Ẹ jẹ́ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ o. Let's ask for forgiveness of sin. Mo tún wí o. I'm repeating it. Nǹkan ti bàjẹ́ ṣáájú kí Awólọ́wọ̀ gan tó sọ pé ó ṣe ìjọba Things Akíntọ́lá. have been worse from the beginning. Ó ti bàjẹ́ pátápátá. Things have not been Èròǹgbà allowed. Tinubu ni pé òun ò tún ṣe. And Tinubu thought he will repair it, amend things. Ohun tó bá bẹ̀ kí sóun ní òròyìn rẹ o. What he makes, he will never say it out. Ẹnikẹ́ni ò lè tún Nàìjíríà ṣàfọlọ́. Torí náà, Therefore, ẹ jẹ́ fi ọwọ́ sowọ́. let's cooperate. Gbogbo ẹ̀yin ìrẹsì Ọlọ́run ní gbogbo. All the ministers of Ẹ God, wà ní kámpù, ẹ wà ní kọ́nfẹ́rẹ́nsì. wherever Ẹ wà you lórí may òkè, be, ẹ wà nínú ìjù. in the wilderness, Mo bẹ̀ yín lórúkọ Olúwa. the mountain, in the camp. Ẹ jẹ́ gbàdúrà fún àlàáfíà Jerusalem wa Nàìjíríà. Let's pray for the peace of this nation. Àwọn tí Ọlọ́run fi pàṣẹ ìyàrá sí wa. Those whom the Lord have given the cane to punish us, Wọn ò ní bá wa gbàdúrà o. they will never pray along with Àwa us. tí ń jìyà rẹ̀ ní ká gbàdúrà. We that are suffering will be the one to pray. Ìjọ Ọlọ́run tòótọ́, ìránṣẹ́ Ọlọ́run The tòótọ́, church of the Lord, ìmáàmù the ministers tòótọ́, of God, the imam, ẹ gbàdúrà. pray K'Olúwa dárí ẹ̀ṣẹ̀ so Nàìjíríà that the jì. Lord will forgive the sins of this nation. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ gbàdúrà I'm o. appealing to you, let us all cooperate and Olúwa pray. fẹ́ gbọ́ ni o. The Lord is ready to listen to Olúwa dẹ̀ us. fẹ́ dá wa lóhùn. And He wanted to object to our request. Torí pé ó ti pèsè àwọn tí ó ràn lọ́wọ́ Because He has Tí ó provided lò. those whom He will use and He will fún help òmìnira Nàìjíríà. for the freedom of this Bó nation. ṣe pèsè Mósè As He provided wòlíì Moses ìgbàlà Ísírẹ́lì for the kúrò salvation nínú oko of the ẹrú. Israelites from captivity. Lórúkọ Jésù ẹ ò In the ní name bàjẹ́ o. of the help. Olùrànlọ́wọ́ tí mò ń wí yìí kò mọ́ra rẹ o. The deliverer I'm saying doesn't know himself. Wọ́n wà níbi tó ti ń sọ̀rọ̀ bí ọmọ wọn o. I don't know them. Ṣùgbọ́n Olúwa mọ̀ wọ́n. God knows them. Olúwa tó mọ̀ wọ́n sọ fún And mi God pé that knows them tells me ìrètí ìgbàlà wà fún Nàìjíríà. that there is the hope of salvation for Olúwa tó ní this ète nation. ìgbàlà sọ The fún mi Lord pé that have the hope ìrètí ọ̀nà àbáyọ wà to fún deliver Nàìjíríà. the nation from the mess told me that He will deliver us. Ìdí nìyẹn ká gbọ́dọ̀ fi gbàdúrà yìí. It's the word of God for this nation. Orílẹ̀-èdè yóò padà sípò tó dáa. The nation will be restored to better position. Ṣùgbọ́n ẹ jẹ́ àfẹ́ ẹ̀mí wa pọ̀ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. But let us ask for forgiveness in corporate and unity. Ẹ jẹ́ á lọ gbàdúrà.